kò sí nǹkan kan tó special pẹ̀lú Fúnkẹ́ Akíndélé ju pé kò fẹ́yàn jẹ kò fẹ́yàn jẹ kò yàn jẹ kò sì fẹ́ kéèyàn yàn jẹ. iṣẹ́ yìí ṣe dáadáa owó ẹ̀ rèé o. owó gbà owó ẹ̀ nìbọ̀ bọ́ bá ti di pé ọmọ disappoint àbí pé ọmọ gbé ń condition kò fẹ́ kéèyàn máa gbé ń condition so ìwájọ́ wà ní jẹ́ ọ̀rẹ́jọ́ rẹ̀ tó jẹ́ kájọ pẹ́ nìyẹn ó dẹ̀ ń sojúṣe ẹ̀ dáadáa kò dìgbà tá a pé nǹkan tá a fi máa ń sọ náà nìyẹn pé kì í ṣe pé á depend pé nígbà bá ṣiṣẹ́ mo tó ní àǹfààní tí mo lè ṣe fún yín ó ń ṣe àǹfààní. àǹfààní mìíràn tẹ̀ tó wà lọ́tọ̀ bí bàbá sọ mọ́. bí bàbá so ẹni tó bá ń ṣe yẹn kí la fẹ́ sọ pé ó ṣe fún wa bí ọba bá tiẹ̀ wá ṣiṣẹ́ ọ̀gán tí ò sanwó ṣé kò ti ṣe ẹ bá dá mi lẹ̀ yọ tẹ̀lẹ̀ tútù náà èèyàn ni. èèyàn dáadáa ni. yes mo fẹ́ ṣe bá bẹ́ẹ̀ mi. ọdún kèló sáà. mo ń súnmọ́ 80. bàbá 80 so. bàbá yes bra. pẹ̀lú báyìí. o rí bí mo pọ́ọ̀dù àdàpọ̀ gbogbo wọ́n wá yẹ ojú àmọ́ àwọn. kí wàá sí rí. ẹ̀yin náà ni. ọlọ́run ni bàbá. ń gbọ́ tí mo àfi bí 60 wàláì. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sí orí ètò Oyinmomo ètò náà ni Oyinmomo láti Agbala AK Media Concept níbi tí a ti ń ṣe tọ́ba àdáwọ̀ rẹ̀ ní kí ó máa dùn gbọ́ngbọ́n fún kálukú gbogbo wa. lónìí a ti lọ síbi ìnájà wa. níbo wá ní ìnájà wa? láàrin àwọn òṣèré tíátà àwọn tí wọ́n jẹ́ ìgbà ojúmọ́ láàrin àwùjọ tí wọ́n ṣe dáadáa. ibi tí mo lọ lónìí ibi tí ó dùn dáadáa agbọ́n tó lágbára púpọ̀ tó lágbára tó ní báríkà nínú pẹ̀lú bàbá wa Àmọ̀kínsà. Oyinmomo bàbá. ètò l'Oyinmomo. Oyinmomo oyin adùn Oyinmomo. bẹ́ẹ̀ni. Oyinmomo oyin adùn Oyinmomo. ayé wa adùn joyin lọ o. Oyinmomo oyin adùn oyin. bàbá oyin ní tán lé ipò ní tán lọ́rẹ̀ tí àwọn náà àmọ̀ ṣe ni. àmín. ẹ ṣeun tẹ́ bá a débí. ẹ kú déédéé wòyí. àsìkò ni. ẹ kú kó lè dá tá gbogbo wa ń ṣe. bẹ́ẹ̀ni sá. gbogbo Kakanfò tó bá rí bí Ọ̀yálàbí ẹ̀yẹ láyé wọn ayé ọ̀yẹ̀ wa kalẹ̀. àṣẹ o ẹ kú àsìkò yìí. àwa àánú bàbá tí a bá sọ nípa Káyọ̀dé Ọláìyá ṣàṣà ní àwọn èèyàn tí wọ́n mọ orúkọ yìí dáadáa ṣùgbọ́n orúkọ tí wọ́n tẹ̀ mọ́ yín lára Adẹ́rùpá ọkọ̀ ni. bẹ́ẹ̀ni. bàbá Adẹ́rùpá ọkọ̀ ni. Adẹ́rùpá tírélà. bóun lorúkọ yìí ṣe wáyé gan lọ́dún wo ìgbà wo sẹ́yìn. bẹ́ẹ̀ làbí ni orúkọ tó bá wù ní làjẹ́ lẹ́yìn odi. bẹ́ẹ̀ ni bàbá. Káyọ̀dé Ọláìyá ni wọ́n ń pè mí. Adẹ́rùpá ọkọ̀ náà òde ní wáyé. mo fẹ́ mọ súnà bẹ́ẹ̀. Tìjání ni. ṣéhù Tìjání náà. orúkọ yẹn òdìdé wáyé pẹ̀lú Adẹ́rùpá ọkọ̀. ìgbà tí a bẹ̀rẹ̀ eré àrìnjó káàkiri travelling theatre torí mi ò mọkàn mú láàrin ni torí àsìkò níbi tí mo wà pẹ̀lú Ọláọmọnìtàn Ajímọ́jàsán nígbà yẹn a máa ń ṣeré káàkiri gbogbo ìlú ìletò káàkiri ìgbà yẹn kò sí bọ́ọ̀sì nígbà yẹn àwọn mọ́tò agbégilódò yẹn la máa ń lò tá fi máa ń ṣe Bedford la máa ń lò tá fi máa ń ṣe tíátà nígbà yẹn wọn kan gí sínú pákó wà lára ẹ̀ sí gbàsàwò so bàbá ń lọ tọ̀ ọkọ̀ yẹn lágbára á di gbogbo ẹrù ọlọ́ta ní o kẹ̀kẹ́ ní o into everybody ìlú into everybody need torí pé tọ̀ wa kò kí ń ṣe ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì tí kálukú nídà á dì sínú mọ́tò yẹn á lọ
èmi dẹ́ẹ̀ náà mo dẹ̀ wa mọ́tò nígbà yẹn bẹ́ẹ̀ ni mi driver ti wà. bàbá ẹ kọ́ṣẹ́ mẹkáníìkì ṣáájú àsìkò kẹ́ tó darapọ̀ nígbà àbò lè jẹ́. mi ẹ̀ kọ́ṣẹ́ mẹkáníìkì o mọ́tò kékeré náà mo fi bẹ̀rẹ̀ mọ́tò wíwà àbúrò ọ̀gá wa ló ń wa lọ́rì yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjà bá dé láàrin wọn. ó bá sọ kọ́kọ́rọ́ lẹ̀. ló bá sọ kọ́kọ́rọ́ lẹ̀ ló bá bínú sí Ajímọ́jàsán bá ní kò yàtọ̀ fọ́kọ̀ kékeré wà pé àwà sáwà dúró sí ìlú bíi ni tó fi wálé ó fi kọ́kọ́rọ́ lẹ̀ ọlọ́bínú wọkọ̀ lọ ni. bó láti gbé mọ́tò epo ń bì pẹ̀lú kìyà lèmi náà fi bọ́ síbẹ̀ lọ́dọ̀ àsìkò gbà yẹn mọ́tò tí pọ̀ nígboro tó báyìí nígbà orí kò dẹ̀ tún ni mo ṣe taná sí mọ́tò nìyẹn mo ṣàwà lọ́rì yẹn mo wà dé gbòòrò Ìbàdàn o kẹlẹ́lẹ́ kankan ò ṣe mo ṣe bẹ̀rẹ̀ sí ní wa mọ́tò náà nìyẹn nígbà tí system wa change tí àwọn òyìnbó kó bọ́ọ̀sì dé coaster civilian bus gbogbo àwọn ilé náà tó wá ń change pé eléyìí yàtọ̀ fún pátákó tí ọ̀ǹtà yẹn ń dì pé kára bọ́ọ̀sì bá ṣe lọ ta lọ́rì yẹn nìyẹn àbá lọ ra bọ́ọ̀sì lọ́dún náà àwa ṣe kárí àlè lórí so orí ẹ̀yìn orí kárí àyẹn ni ẹrù ń wà ó lápò náà làwọn olórin náà mọ́ ń lò àkókò spíkà àwọn gbogbo ẹ̀kọ́ lórí ẹ̀ làwọn olórin ń lò lásìkò náà làwọn náà bá change sí bọ́ọ̀sì bó ṣe di pé à ń lo bọ́ọ̀sì ni bàbá wa dókè irú mọ́tò lọ́rì ńlá yẹn tó bá gbẹnu sókè báyìí tí n bá palẹ̀ ta báyìí gbà náà àádọ́ àgòkè. bàbá tẹ bá palẹ̀ ta kí ni túmọ̀ palẹ̀ ta. jíà ni. ẹ bá fi sí jíà tírì. bí n bá fi sí jíà tírì báyìí. ẹ kó fọ ẹ bá padà sí tírì. nà ó. ó dàbà. àgòkè so kò sí kinní but irú àwọn bọ́ọ̀sì yẹn òun lẹ nílẹ̀ kò dàbí àwọn mọ́tò agbègbèlódò yẹn kò tó yọ àmọ́ ṣe bí ẹni pé yọ padà àwọn boys àwọn abẹ̀rẹ̀ sí ní ẹ ti dìrù sínú mọ́tò ìjù ẹ ti dẹ́rù sẹ́mi nìkan mọ́ lẹ́rù tí ń bẹ́nu ọkọ̀ ní sẹ́yìn ò ní bẹ̀ ni ẹ ti dẹ́rù pọkọ̀ ẹ ti ṣe kinní kankan ẹ wá bínú ẹja ẹrù yín dà lẹ́gbà náà wá sí pé ẹ. ṣùgbọ́n ẹ̀yin náà lè ṣe ń wà abẹ́ nǹkan lè ń wà èmi náà mò ń wà. ọkọ̀ ń pè ní adẹ́rù pọkọ̀ ẹgbẹ́ rẹ̀ bí ẹrù pa ọkọ̀. àràgà wọ́n ń pè mí lórí stage ńgbà yẹn. àràgà ló kọ yín láti pè. ní láti bẹ̀rẹ̀ nígbà tí mo wà lọ́dọ̀ Ajímọ́jàsán yẹn àràgà ní stage name mi ńgbà yẹn. kí ni túmọ̀ àràgà bàbá. kí ni túmọ̀ àràgà. àràgà gbogbo ọ̀rọ̀ àràkàrà ọ̀rànkọ̀ràn àràkàrà la mọ́ ń bá lọ́wọ́ àràgà. ó yá bàbá mo bá yín lọ ó yá. bó ṣe di pé a wà ní wọ́n á change ọkọ̀ mi lórí stage gbà yẹn nìyẹn inú tiẹ̀ ń bí èmi torí wọ́n bá pé bí wọ́n bá padẹ́rù pọkọ̀ wọn ò ní bí wọ́n bá pé àràgà lọ́yẹ̀ wọn ó pè instead àràgà wọn á pé adẹ́rù pọkọ̀ bóde o ṣé orí ọmọ dùn yín nígbà tí mọ̀ pé ọ̀rọ̀ yẹn ń bí mi inú ìyẹn gan ni wọ́n á tẹnu mọ́ jù. bàbá ṣé ni mo ń dùn yẹn ni. nígbà wọn bá change ọkọ̀ mi tó lọ fún pokọ̀ mi pé adẹ́rù pọkọ̀ máa ń bí pé kí ló ń ṣe yín ṣé orí ń dùn yín ni. wọ́n á bí wọ́n ṣe ń tẹnu wọn mọ́ nìyẹn títí táwọn fi gbédé orí television program torí gbogbo ìgbà yẹn à ń ṣe serial fún television station nígbà yẹn irú Lagos television yìí láyé Jákàndé àwa la open Lagos television gbogbo ìgbà yẹn kó tó create state káàkiri gan pàápàá láti wà pẹ̀lú àwọn station. tó ẹ̀yà tí àwọn káàkiri àgbáńlá ayé aṣọ pélé ni pé èyí máa dùn ayé wa bá wa ṣe ẹ̀ wá bá wa gbọ́ ẹ̀ wá bá wa jókòó tì ká lè gbádùn bàbá wa dáadáa. adẹ́rùpọ̀kọ̀ tí wọ́n ń pè yín bí ọ̀rọ̀ èébú ọ̀rọ̀ àbùkù ni ṣùgbọ́n fúnra Ọlọ́run bá yín báríkẹ̀ ọ̀sọ̀dọ̀rọ̀ ohun tó di owó tó dọ́là lónìí. à ń ṣe tíátà ó máa níbi kan tí ẹ ti mú náà torí mo mọ̀ pé ẹ̀ẹ̀kan dédé ọ̀dọ̀ bàbá Ajímọ́jàsán bó ní ìpìlẹ̀ rẹ̀ ìyá fọwọ́ sí ni bàbá tako ni àbò lẹ ṣe wà lójú ojúpọ̀nà náà títí dòní. actually ní gbogbo ìgbà yẹn kò sí òbí tí fẹ́ kí ọmọ àwọn ó ṣe irú iṣẹ́ tí àdáwọlé ń gbà náà kò sí because actually èmi ní luck tí mo sì ní ni pé Awólọ́wọ̀ ló jẹ́ kí n ní luck yẹn first WNTV WNBS in Africa tó wà ní Ìbàdàn ibẹ̀ lèmi ti develop
bẹ́ẹ̀ ni tẹlifíṣàn àkọ́kọ́ láfíríkà tó kalẹ̀ sí Ìbàdàn. bẹ́ẹ̀ ni 1959 ni wọ́n ṣí iléeṣẹ́ tẹlifíṣàn yẹn gbogbo gbà yẹn I'm a student àmọ́ gbogbo ibi tí wọ́n kọ́ station yẹn sí àmọ́ ọ̀nà tó ró báyìí ni a kàn gbabẹ̀ kọjá a lọ ṣẹ́gi tá a bá ń lọ sí school tá a bá ń bọ̀ a kà mọ́ go so a gbé wálé láwọn ẹgbẹ́ mi ìjọkọ̀ tá a ń bọ̀ ni ẹnìkan kan jáde sí pé ẹ̀yin ọmọ ẹ wá bí báyìí pé kìíní kan mango la wá kà kò lè sí pé o lè gbà yẹn àbí pé kìíní kan ìlú dá ayé rọrùn gbà náà kìí ṣe pa afẹ́ lẹ́yìn ni pé ṣe lè wá sọ àlọ́ ń bí báyìí àlọ́ tó jẹ́ pé a ti sọ nínú òṣùpá lóko tí àlọ́ lè sọ àlọ́ bá ní kí ló kọ mi bá dákọ mi fún pé níbo lẹ̀ ń gbé mu ní ilé wa Olúyọ̀rọ̀ Òkè Ọ̀fà ń bẹ̀ yẹn ni wọ́n ní àwọn wà bá yín lé pé kìnnì kan wọ́n sọ fún mi ẹ má wà wálé o ẹ má jẹ́ káwọn òbí wọ́n gbọ́ o wọ́n ní rárá kìí ṣe pé àwọn fẹ́ kó báyìí àwọn fẹ́ sọ fún òbí yín pé kẹ́lẹ́ máa wá sọ àlọ́ ń bí báyìí ni wọ́n sì wá bá wa nílé ní ìrọ̀lẹ́ ọjọ́ yẹn nìyẹn ní wọ́n bá pè mí jáde wọ́n ní bẹ́ẹ̀ ni pé mo rí wọn láàárọ̀ lóòótọ́ ní ìrọ̀lẹ́ lóòótọ́ pé wọ́n fẹ́ ká wá máa sọ̀rọ̀ mẹ́sà ṣe arrange pẹ̀lú mi nìyẹn pé kí n kó àwọn ọmọ jọ kankan so ayé ìgbà yẹn kò dẹ̀ sí recording pé wọ́n ń record a bẹ̀rẹ̀ a ṣe dry rehearsal láàárọ̀ camera rehearsal lọ́sàn-án tó bá di lálẹ́ a wà on the air and gbà yẹn from 5 o'clock to 10 ni àfihàn lórí tẹlifíṣàn 5 o'clock to 10 ni so àárín ìgbà yẹn náà ń fà wá ní 15 minutes tá a fi sọ àlọ́ yẹn ń gbà yẹn. àpamọ̀ ni àbẹ́ àpagbà méjì. àtàpagbè àtàpamọ̀ gbogbo ẹ̀ là ń ṣe papọ̀ ńgbà náà àkọ́kọ́ sọ àpamọ̀ ká tó wá sọ àpagbè bẹ́ẹ̀mi ṣe bẹ̀rẹ̀ storytelling ní tẹlifíṣàn ńgbà yẹn nìyẹn. lọ́mọ ọdún mélòó sà? mi ò tí ì ju ọmọ ọdún 7 mẹ́sàn-án lọ ńgbà yẹn mi tí ì jọ ọmọ ọdún 7. ó láì tiẹ̀ tí ìwọ ọmọ ọdún 10. tí ìwọ ọmọ ọdún 10 ńgbà yẹn mo ti ń kó àwọn èèyàn jọ. gẹ́gẹ́ bí olórí. bí olórí even gan àwọn ọmọ tó máa ń jà sí mi pé àwọn fẹ́ tẹ̀lé mi lọ ètí ọba dress well torí wọ́n ti sọ fún wa bá a ṣe gbọ́dọ̀ dress ní kìí ṣe pé aṣọ Yorùbá láwọ̀ àdẹ̀dẹ̀ fìlà á ṣe gbogbo ẹ̀ so bó ṣe ń rí ńgbà yẹn nìyẹn ayé ìgbà yẹn kẹ̀ní ìgbà ọdún Iléyá àbí New Year Kérésìmesì ni wọ́n máa ń fún wa ní soft drinks mu tí wọ́n máa dànù nínú gò wọ́n máa dànù cup so gbàtà wa bẹ̀rẹ̀ storytelling yẹn àwọn oníléeṣẹ́ yẹn wọ́n á kó oríṣiríṣi wá wọ́n á kó kalẹ̀ wọ́n wá sí ọtí alárẹ̀dòdò àbíkẹ́ wọ́n pè ẹlẹ́rìndòdò wọ́n wá sí àá bẹ̀rẹ̀ sí ní wọ́n yẹ bá lè mú ni ọmọ kékeré wọ́n tó jẹ́ pé ó tún di ilé yaka tó àbíkẹ́ sí ẹ̀kọ́ tó nírú ẹ̀ mú. so wọ́n wá ń dùn mí pé àwọn bá ti ṣùwọ́sọ dáadáa ò lè tẹ̀lé ò lè ṣe kinní kan so àtìgbà yẹn mo ti ríra mi bíi pé Ọlọ́run fi mí sí ààyè kan ibẹ̀ mo ti pàdé àwọn bàbá Ògúndé Chief Abat Ògúndé bí mo ti pàdé wọn nìyẹn tó Ládìpọ̀ Adélọ́fù ńkọ́ Akin Ògúngbè Adélọ́fù tí ìkọ́ ọmọkùn gbà yẹn o ẹ̀yin bàbá Sàlá ni Adélọ́fù ti kúrò o so àwọn Akin Ògúngbè Hubert Ògúndé mo ṣe ń pàdé ọ̀nà wa ń ṣeré oníṣe nígbà yẹn ni o Kọ́lá Ògúnmọ́lá láti Èkìtì Àyìnlá Olùmẹ̀gbọ́n ńkọ́ àwọn náà ti dé kò dé gbogbo àwọn eléré ìlú mi ò tiẹ̀ tí dé wọ́n ti dé àwọn eléré tó wà ńgbà náà tí jágbá eléré tẹ́ a mọ̀ ńgbà wà kékeré wọn ò ju 5 sí 6 lọ nínú àwọn eléré ńgbà yẹn. Ìṣọ̀lá Ògúnṣọlá tiẹ̀ tí dé. Ìṣọ̀lá ní tòsí ń bíbá yìí wọn ò tí ì dé orí ó lè ti wá wọn lè ti wá. ẹ̀gbọ́n wọn ti wá hàn dé wọn ò tí ì hàn dé ńgbà náà wọn àti hàn dé bó ṣe di pé mò ń wò wọ́n nìyẹn máa rí pé
eré tí wọ́n ń ṣe yìí ó yàtọ̀ fún èyí tèmi ń ṣe àlọ́ tèmi ń sọ ó wù mí but mi ní àǹfààní láti tẹ̀lé wọn because àti state mi ni wọ́n ti wá kì í ṣe Ìbàdàn torí àwọn náà ń wá wọn àwọn mi ò dé ilẹ̀ látàlẹ́ àná kan lè bá rí àṣà àárọ̀ yìí wọ́n ó ṣe tọ̀sán wọ́n ó ṣe talẹ́ sọ máa wò wọ́n máa rí pé ìtàn tèmi fi ń sọ àlọ́ làwọn ń sọ di drama tó ń ṣe eré oníṣẹ́ àbí ìtàgé. mo ṣe rí i pé èmi náà ń develop talent mi nìyẹn I left lẹ́yìn ìgbà yẹn tí mi rí wọn tẹ̀lé mo rí theatre group kan ní Ìbàdàn bẹ́ẹ̀ wọ́n ń pè Ẹdúnkúnlé travelling theatre ni mo lọ join theatre yẹn bọ̀tẹ́rẹ́ school kankan ni wọ́n ń ṣe káàkiri ńgbà yẹn náà ò tí ì wọ television èmi mọ̀ ń encourage wọn pé bí mo ti ń pàlọ́ yẹn ó yẹ kí wọ́n lè gbà wọn kan lè ṣe orí ibi àti ń ṣe eré school káàkiri yẹn ni Ọlá Ọmọnìtàn ti rí bí mo ṣe ń display lórí àgbámọ́lẹ̀ ìlú àbí orí ìlú Ògìdó oríṣi mẹ́ta báyìí ẹ̀yìn ìlú dọ̀ lára ẹ̀ ọ̀yà ìyá o bàbá ìlú ń bẹ́ ń bí fa àlùdọ́gba láàrùn ń olùdọ́gba débi pé ẹ̀rọ ń bà rí ń olùbẹ̀bẹ̀ yíyọ yá láì ló bí ó yà bá ń gbádùn yín lọ. so bó ṣe rí mi nìyẹn pé ọmọkùnrin mọ̀ọ́dẹ̀ tó ń lùlù ó ní eré skul kan ẹjọ́ Ẹdúnkúnlé sẹ́lẹ̀ yẹ̀wò ní bọ́ èyí pé kọ́ abó ń lu ìlú mo ṣe tẹ̀lé Ọlá Ọmọnìtàn lọ́ni bàbá no regret kọ́lọ̀ ń bá mi fọ̀rún kẹ́ ọdún 9 mo lò lọ́dọ̀ ẹ̀ mo ṣe tẹ̀lé lọ́n yẹn padà sí. ẹnu òsì bínú mọ́ àbí ò bínú rárá. wọ́n ń gbà wọn bá rí mi ṣé wọn ò ní wẹ́lò mi bẹ́ẹ̀ nìkan lọ́wọ́ àbẹ́ kémi ó tó débẹ̀. ayé ò rí báwọn nígbà náà so mo ṣe tẹ̀lé Ọlá Ọmọnìtàn lọ nìyẹn. ìwé wa ń kọ́ ẹ̀kọ́ òwe ẹ̀kọ́ pámárì ẹ̀kọ́ girama ń kọ́ bó lè ṣe. gbogbo àsìkò yẹn náà là ń wọnú ara wọn ni àjáde primary àjáde secondary institution ni mi ò wọ̀ àgbélékà àyọkà kankan là ń ṣe ńgbà tí ọ̀làjú ń dé kò ṣe padà sí institution gbà yẹn mi ò kò sí EPA kò sí bàbá mi I lost my dad at the younger age mi ò tí ì ju ọmọ n tó jẹ́ kí n ní opportunity àti máa ṣe tíátà káàkiri nìyẹn bí bàbá mi bá wà láyé kò ní gbà illiterate ni màmá mi ọwọ́ pa ń lọ sí television à ń lọ pàlọ́ wọ́n fún wa ní £1 tá a mú wálé. ẹ̀jẹ̀ bàbá ń gbówó ni. wọ́n fún wa lówó. ẹ̀jẹ̀ mílíọ̀nù nìkan lè mú bẹ́ẹ̀. rárá o wọ́n fún wa £1. owó yẹn láwọn wọn wà pín fún wa ń gbà wọn bá ṣe wọn pín fún wa. sùkúù Awólọ́wọ̀ lakú lọ́ngbà náà ọ̀fẹ́ ni. ọ̀fẹ́ ni. àbábà fowó yẹn raṣọ sùkúù wa àpé kìnnì kan àbí yẹyẹ wọ́n máa ń fi panumọ́ sínú kóló fún wa fún dìgbà ọdún táyé raṣọ bá ṣe ń ṣe ń gbà yẹn nìyẹn. Bàbá. Gbígbèsè ayé tíátà bó ṣe bẹ̀rẹ̀ ni. Bàbá tá bá ń sọ nípa adẹ́rùpọ̀kọ̀ kò sí kí a mọ́ sọ̀rọ̀ débi Jacob àti Papa Lolo. Bẹ́ẹ̀ni. Mẹ́ta ni. Bó ni mẹ́ta ṣe wá di ọ̀kan póró. Bó dẹ̀ pé Papa Lolo ṣì wà. Ṣùgbọ́n tó hàn dejù lónìí tó mo bá yín dúpẹ́. Ọlọ́run náà ni. Adẹ́rùpọ̀kọ̀ ni. Bó ni mẹ́ta ṣe wá di ẹyọ kan. Bó lè ṣe pàdé kátẹ̀kọ́ mú ń bẹ̀ náà. Ọ̀dọ̀ Ajímọ́jàsán láti pàdé. Àti Jacob. Bẹ́ẹ̀ni Jacob senior mi ní oṣù méjì. Níbẹ̀. Ní mo bá lọ́dọ̀ Ajímọ́jàsán ni lásìkò tí mo lọ bá lùlù yẹn mo bá ń bẹ̀ ni. Ó senior mi lóṣù méjì. So gbogbo ìgbà yẹn là ń ṣe eré alárìnjó káàkiri. Jesters. Àbí? Ní àìdí Jesters o ọ̀dọ̀ Ajímọ́jàsán la wà ń bẹ̀ o nígbà yẹn o. Gbogbo ìgbà yẹn à ń ti ṣe rẹ́kọ̀dù pẹ̀lú Ajímọ́jàsán. Ọ̀dọ̀ wa ni Lárinwájú Adékọ̀gbọ́jú kọ́kọ́ bàbá kéwì ló kọ́ kéwì sínú rẹ́kọ̀dù wa ló kéwì sí lọ́kọ́kọ́ kéwì sí. Láyé Babátúndé Fọlọ́runṣọ́ tí wọ́n ń fẹ̀yìn tí wọ́n ti àgbà lẹ́ẹ̀kùn o. So àwọn ṣe rẹ́kọ̀dù kékeré nígbà yẹn àwọn ṣe dírámà bí ìṣẹ́jú mélòó kan sí. So Lárinwájú ngbà yóò parí rẹ̀ bí ìṣẹ́jú kan ẹ káre ẹ̀yin ọmọ ogun ẹ máa dáná sun wọ́n torí à ń tàbọnú rẹ́kọ̀dù yẹn tí wọ́n
tá pé ẹ lọ fẹ̀yìn wọn tàgbà láti bí wọ́n ṣe ń ṣe àwọn olè yẹn la ṣe ń ṣe rẹ́kọ̀dù yẹn gbà yẹn wọ́n fi sáǹdì sí pápá púpúpù so gba wọ́n á fìlù sí wọ́n á wá bẹ̀rẹ̀ káàrí ẹ̀yọ́ ọmọ ogun ẹ máa dáná sun wọn iná la fi sunlé agbọ́n ẹ máa tàkọ̀ àyà sí wọn bí ìgara ẹ bá wọn pa wọn run káyé lójú níjọ́ wọn ti ń pọmọ ọlọ́mọ lẹ́kùn wọn kì í rántí Ọbalúayé ti fi ikú gbangba sanjọ́ ọṣẹ́ dúdú gbégbé ìrìn ọ̀rọ̀ bá di bá mi ìtàn wọn a máa mọ́wọ́ hànú wọn a máa ṣe kíní. bàbá ewì yìí ọdún mélòó sẹ́yìn. ìyẹn ti lé ní 40 years. 40 years. Yes. ẹ tún wá mú àrùn tí wáyé lónìí. gbọ́rọ̀ bá kàn án. ẹ̀rùn tí ẹ̀ dáadáa. bẹ́ẹ̀ ni. bó wà lọ́rọ̀ Jacob Papalolo àti Adẹ́rùpọ̀kọ̀. so èmi wà pẹ̀lú Jacob mbẹ́ after 2 years ni Papalolo tó join wa because òun ti kọ́kọ́ wà lọ́dọ̀ Robert Ogunde ẹ̀yìn Ogunde ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí wọ́n kúrò ńbẹ̀ lọ́lọ́ àwọn mẹ́ta tí wọ́n jọ kúrò ńbẹ̀ wọ́n lọ dá tíátà kan lé Àràbà concert party wọn ò tó insist náà nígbà tí yẹn tuntun ló ń wá join Ọlá Ọmọnìtàn so mo senior náà bíi 2 years plus kó tó dọ́dọ̀ wa bá ṣe the in conjunction together meanwhile that time Baba Sala nìkan ni aláwàdà serious drama làwa ń ṣe lórí television 13 episode nǹkan 2 hours bá ṣe ń ṣe lórí television nìyẹn so Baba Sala is a travelling theatre his blessed memory a ti lọ káyé recording kò sí ń gbà yẹn live ni gbà tí a fẹ́lì ọ̀sẹ̀ méjì kó tó di tá ń rí ní orí nítọ̀ ó ju nǹkan tí wọ́n rí lórí ìjókòó tẹlifíṣàn lọ so òun ó ti lọ pẹ̀lú ẹ̀sìn mọ̀ pé travelling is another experience bẹ́ẹ̀ni gbogbo oríṣiríṣi nǹkan yẹn téèyàn meet ní àwọn ìlú yẹn ó tún máa ń fúnyàn ní oríṣiríṣi ọgbọ́n so gbà tí òun wá dípò ń lọ tí ń fail àwọn tí wọ́n rí wọn ká sílẹ̀ mọ́ láti fi hàn fáwọn èèyàn lé kíkà ti ẹ̀kọ́ sí híhàn ní ìmídélé nígbà bá ti ṣe live báyìí ni wọ́n á pe audition pé kí eléré wo ló lè ṣe bí Baba Sala tí wọ́n lè fi mọ́ dípò ara wọn. ṣàlàfi bú ẹ̀. Wọ́n pe gúrùpù wa Ọlá Ọmọnìtàn Àjímọ́jàsán wọ́n pe Baba Suwe Baba Mero àwàdà sáwàlà kẹ́ríkẹ́rí náà ń ṣe ń gbà bí. wọn ò tí ì di kẹ́ríkẹ́rí o station ni wọ́n ti lọ́sàn-án di kẹ́ríkẹ́rí torí ìgbà táwa àwàlà nígbà tá a pe ọdún dúró ládìí pọ̀ ọ wà nù àwọn tó ń pè lọ́dún náà fún competition but Ọlá Ọmọnìtàn ló first because àwa ti rí i pé Baba Sala nìkan ni aláwàdà nínú group wọn ọ̀nà wo la lè fi win àwọn people yìí o dúró ládé pọ̀ àwọn wò bí ọba kòso ni òun ò lídìí àwàdà báyìí bàbá yìí ló wà lọ́dọ̀ ẹ̀ngbà náà lérè pàmò Onílé Ọlá òun kó group tí wọ́n tọ́jọ́ sí competition gbà yẹn àwa náà dádú àṣà ṣiṣẹ́ yẹn wọ́n mú àwa first àwàdà kẹ́ríkẹ́rí Baba Mero second John Rankin Olúyọ̀lé òun náà wà ńbẹ̀ nígbà yẹn bí ẹ ṣe mú àníyàn so àwa la wá ń pìà Baba Sala later náà ní a fún àwàdà kẹ́ríkẹ́rí náà ní slot ìyá Baba Mero tí wọ́n náà ní a fún ní slot tiẹ̀ bá ṣe ń ṣe nìyẹn but ìgbà tí àwa bẹ̀rẹ̀ yẹn aláwàdà náà ní a name wa tí mo fẹ́ fàyọ nìyẹn ìgbà tí Baba Sala ti tọ́ọ̀dì lónìí wáyé aláwàdà ṣé aláwàdà lè pé méjì ni ó ti rẹ́gísítà aláwàdà gúrùpù pé WNTV ò ní right láti tún pẹ̀lú mí ní aláwàdà àwọn dẹ̀ mọ̀ pé òótọ́ ló sọ so wọ́n wá já alá kúrò níbi tiwa wọ́n sọ di àwàdà so wọ́n á mú kẹ́ríkẹ́rí wọ́n fi kẹ́ríkẹ́rí kó ti àwàdà kẹ́ríkẹ́rí kọ́mọ̀ tó pa pọ̀ so àwa ní aláwàdà a ní àwàdà àti àwàdà kẹ́ríkẹ́rí ẹ wá jẹ́ mẹ́ta bí a ṣe differentiate tẹ̀ ń gbà yẹn nìyẹn bá ṣe kò síjà kò síjà
bá ṣe wà pẹ̀lú Ajimobi later tá a kúrò lọ́dọ̀ Ajimobi Jackson after 9 years tí èmi lò ń bẹ̀ ní Ada Gestars International lápò lọ́dọ̀ Ajimobi Jackson. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. yẹ báyìí bẹ́ẹ̀ ni Jacob Papalolo and Aderupoko. bàbá ọdún mélòó fi arìnrìn àjò yẹn kó tó gbé bíyà Jacob di ó já láìsí. lọ́ọ̀nì group wa ní 1980 adẹ gbogbo television stations náà ni wọ́n máa ń fà wá káàkiri gbà mọ́ because group yẹn rè nígbà yẹn àti ṣe 13 episode káàkiri gbogbo station àṣà ṣe ti débi pé láti 1980 yẹn 87 ni Jacob kú February 22 1987. wọ́n tiẹ̀ ní ẹ̀tíkọ́ ṣeré kan Jacob is cool. àṣe rẹ́kọ̀dù ni àfiṣe play náà but ó ti lé ní 4 years tá ti ṣe Jacob is cool kí ó tó kú but ẹ mọ̀ pé ayé nǹkan tó bá jọ mọ́ nǹkan ni wọ́n fi wé nǹkan wọ́n pé nígbà tí ṣe rẹ́kọ̀dù Jacob is cool ti mọ̀ pé òun kú ni. nígbà tó wá fi wé bẹ́ẹ̀ mi bó ló ṣe lọ́kàn bó ló ṣe lára tí. nígbà kí ló fẹ́ rí kí la fẹ́ dà ẹni tó kú ti kú ẹni tó kú ló dùn yàn kì í ṣe pé àfiwé yẹn ló dùn yàn because Jacob ní èmi o pẹ̀lú ẹ̀kẹta wa o Papalolo o. ta lọ gàtà la gbà ta ni Seriki Sànmọ́rígbà ẹni yìí olórí wa láàrin àmẹ́ta. lórí Papalolo jù wá lọ ọ̀gá wa ni lọ́jọ́ orí ó jù wá lọ èmi Jacob age mate ni wá Sàwáwù ni wá bọ̀tá fi yẹn sí meanwhile Jacob tí ẹ wò yẹn ọlọ́pọlọ ni bó ti ṣe pẹ̀lú experience tèmi náà tèmi ti ní káàkiri so à ń fọpọlọ yẹ kọpọlọ àwa méjèèjì ní brain behind of Gestars International ṣe bọ̀dá wa àgbà tó jù wá lọ owó láì jẹ́ dìjà láàrin wa àtobìnrin. sáwọn fẹ́ owó ní. emblem gbogbo ẹni tí group bá ti wà tí ó bá ti jẹ́ pé ẹnìkan ló ní tó yẹ pé méjì mẹ́ta ni ẹ ń gbọ́dọ̀ caution lórí ọ̀rọ̀ owó obìnrin gbogbo tí kọ́kọ́ díjà alẹ́ nìyẹn nítọ́ bá wù mí kò lè wù ọ́ ṣé a ní àwọn ọmọ nínú group ń gbà náà tá à ń kó travel ọ̀rọ̀ owó sì ní tó ẹnìkan ó ṣiṣẹ́ jẹ nìkan lọ ẹnìkan kọ story ẹnìkan ó ṣe gbá ẹnìkan ó ṣàwo nǹkankan bọ̀dá wa ò ráyè gbogbo yẹn ju kọ́ heart lọ ọ̀dà lórí stage but ká tó wọ stage nǹkankan lẹ ṣàjọ sí studio nǹkan tó rí mọ́ bọ́ọ̀ bá ṣàjọ wọn lè rí àwò bí irú ohun ti rí gbà yẹn. ọgbọ́n àtinúdá yẹn ẹ̀yà àti Jacob ẹ̀ ṣàgbékalẹ̀ ọ̀ká ṣé o bàbá náà wà ń kalẹ̀ bẹ́ẹ̀ bàbá ṣe ti wà rówó yẹn gan láàrin ọdún tẹ́bi ṣé yẹn ṣówó yẹn ti ẹ̀ wà ṣe ọlọ́gbọ́n ẹ̀dá láṣìírí bò. àwa after money by that time àwa after money ọwọ́ achievement pé wọ́n ti ẹ̀ ń pé ẹni tó ṣeré nílò ẹ̀ ẹni tó kí ní níyàwó lọ́mọ nígbà yẹn débi pa ní bùkátà pé nǹkankan. èyí kan ń jayé ló ń tí. àkàn ń bi tílẹ̀ bá sú wa láàlásùn à ń lọ káàkiri ni bàbá ọmọ sọnù ìyàwó wa ni kò sí fóònù kò sí kìnnì kan gbà náà tẹlifíṣàn tó wà ládùúgbò bóyá méjì ní lódìdí àdúgbò kan gbà náà. àdúgbò kan bàbá ń gbà tí Jacob wa jákú wì kí nìkan tó dàrú ṣé nǹkan tiẹ̀ dàrú. things fall apart. nígbà tó kú lójijì. bẹ́ẹ̀ni things fall apart. ṣé mọ̀ bẹ́ẹ̀ bá ń sin ewúrẹ́ àbí ajá tí ó bá lọ kú lójijì tó sì ti máa lájá láṣẹ mọ̀ pé bí ó ṣe rí tọ́kílẹ̀ sí èèyàn tá a jọ ń ṣiṣẹ́. ó jẹ́ Seriki nínú. tó sì sọ pé àwọn àràwọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn a fi kúnra wọn ni. tó sì ń jẹ́ bí idán. àmì ìlú tìtìtìtì nígbà yẹn tí wọ́n pé wọ́n máa ń wà lókè báyìí bí wọ́n sì jábọ́ báyìí gbogbo ẹ̀ jábọ́ ni. gbogbo ẹ̀ jábọ́ yányán. gbogbo ẹ̀ jábọ́ ni. wọ́n yára rí tó padà kí ló ṣẹlẹ̀ tẹ́ fi rí mú padà. it was a long ẹ̀yin rẹ̀ lónìí. it was a long story èmi ò ní gbàdúrà pé kémi dá business sílẹ̀ kí
àjọ jẹ́ méjì mẹ́ta mọ́ ní experience tèmi ti rí o pẹ̀lú ìyà tí mo ti jẹ because mo wálẹ̀ pátápátá ni. látàrí pé ẹ̀yin mẹ́ta lẹ́jọ́ ní tí kan wá lọ fa o. tí kan lọ fa o. ìbókò ẹ̀yin méjì ò ẹ̀rẹ́ àgàn òun gbé ni. ẹni kejì tó kù mí kù òun ọ̀rẹ́dí àti corporate pé ká tún mọ́ gbé lọ́mọ. àbí ìbànújẹ́ ọkàn ló fà á ni. mi ò lè sọ but èmi sáré pé mo ríra mi bí mo ti ríra mi ni. a ó bẹ̀rẹ̀ sí ní gbogbo àwọn television play tí a ti gbàjọ tá a fẹ́ sí ngbà náà ó reviews pé òun ò ṣe. àwọn ọmọ ni mo wá ń kó ṣe bí wọ́n bá ó kìí ṣe pé kò dáa ṣùgbọ́n ẹ wo request àwọn èèyàn tí wọ́n ti ń rí èèyàn mẹ́ta tó ń di ẹyọ kan. bàbá ṣáwọn gboko bòmí lọ ni. ó lóun fẹ́ ṣe business mi. ọlọ́ ṣe business mi. pé ìgbà tó ń kú lọ́dọ̀ Ògúndì èèyàn kan ló mú un kúrò ń bẹ̀ pé ìgbà tán dára balẹ̀ kìí ṣe pé èèyàn kò á jí ọjọ́ ìyájímọ́jàsán á kú ń bẹ̀ pé òun fẹ́ ṣe business mi òun ò ṣe mọ́. So gbogbo àwọn nǹkan tá a ti kó jọ ń gbà yẹn à ń láti fún ọ̀ká pé ká àwọn èèyàn Jacob ẹgbà tiwọn ìkíní kan gba tiẹ̀ mọ́tò àtà àpéwọ́ ẹ̀ bó ṣe wàhálà tẹ́lẹ̀ fà lórí mọ́tò yẹn tí mo sọ pé àti ẹ̀ní ta mọ́tò yìí pé ńlá àwọn àti ẹ̀tì kí wọ́n lò lọ́nà ká sì máa lò lọ́nà pé kíní kan yàrí pé rárá àwọn fẹ́ gbowó tí wọ́n bẹ̀ ni wọ́n ní if that be the case bá lọ sábà gbogbo àwọn tó ń jẹ́ bàbá ẹgbẹ́ wa his blessed memory Yínká Ẹ̀sọ́ records òun là ń release fún gbà náà ẹ bá mi bẹ bàbá yìí. kọ́mọ ibẹ̀ pápá ló lò. Ògúndé ò rìtáyà Dọ́ládépò rìtáyà ẹ jẹ́ kí. ẹ sì ìjọmọdé kan gbà náà. àbí. àwọn ọmọdé la jẹ́ ó ṣe á pé o ṣe mọ́ fẹ́ rí ìtayọ̀ fẹ́ ṣe business wọ́n bẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ títí gbà tí kò gbà yẹn ni òkè kí n jẹ́ kí wọ́n ta mọ́tò kan price èyí tán bá fẹ́ rà kan ká mọ̀ wọ́n bá lọ mẹ́ni tí ó ra mọ́tò wá civilian bus wọ́n bá lọ mú wá mi tí ẹ̀ mọ́ bí wọ́n ti ríra wọn nílítà mo tó mọ̀ pé ẹ̀kan náà àwọn àna ẹ̀ ni wọ́n sá price mọ́tò òkè ẹgbẹ́ mo bá ní gbogbo ẹ̀ ń gbòsí pé mi náà mo wa mọ́tò látọ̀dọ̀ Ajímọ́jàsán tí ká tó dá ti wálẹ̀ ká tó ra mọ́tò ti wa ká tó ti gbẹ́sàwò nítorí ṣẹlẹ̀ ni pé bọ́bá di parí oṣù ẹ máa bọ̀ kẹ́ wá gbé mọ́tò àti mọye tí ẹ fẹ́ rà àmọ́ ṣètò ìwé rẹ̀ lẹ̀ sí gbẹ́sàwò mo ṣe fẹ́ jáde nìyẹn ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá ẹgbẹ́ wa kankan báyìí ṣẹlẹ̀ kìíní kan má jẹ́ kí mọ́tò yọ lọ kankan. Dr. Ọlájídé Kúnlé Expresso one of our fan ni ló fún mi ní lọ́ọ̀yà pé kí lọ́ọ̀yà wá ń dù kìíní yẹn pé iye tán pé mọ́tò yẹn ṣe bí pàtọ̀nà méjì ní ọ̀jẹ̀ tiwọn ìkẹta tèmi ọ̀nà mẹ́ta lápín owó yẹn síbẹ̀. aláìsí fẹ́yìn méjì tẹ́ wà. wọ́n fún aláìsí wọ́n fún àwọn méjì tá wà á jọ pín sí mẹ́ta. mo ṣe bẹ́ẹ̀lù gbòòrò ni wọ́n ní iye tí ń bá rí kí n wá lọ bá gbogbo àwọn bàbá ẹgbẹ́ kankan tèmi náà ni mo ṣàjọ máa ń ra wọn pẹ̀lú àwọn brọ́dà mi kankan àṣàrípò yẹn pé ó kù díẹ̀ kò pé ń bá kó lọ́dọ̀ Kúnlé Expresso pé kìnnì kan Kúnlé Dr. Lájídé tó ní group medical tó wà ní Ìbàdàn yẹn hospital yẹn ló fowó kún ló fi mí lé lọ́ọ̀yà pé kán lọ ṣètò ẹ̀ wọ́n ti gbé owó sínú envelope lọ́nà méjì tí wọ́n jẹ́ tájọ́ agírísì wọ́n ní a máa kú wọn lọ́dọ̀ lọ́ọ̀yà mo níwèé ti wà lọ́dọ̀ lọ́ọ̀yà ìwé ọkọ̀ pé wọ́n sáìn sí gbàsàwò mo ti kó ìwé ọkọ̀ lọ síbẹ̀ mo sì kó wọn lọ nìyẹn gbọ́n débẹ̀ ni lọ́ọ̀yà sọ pé ṣe bí group mẹ́ta ni group yín èèyàn mẹ́ta ni ẹsẹ̀ agree ní iṣẹ́ iye ọkọ̀ ní iye báyìí yes tó bá rí bẹ́ẹ̀ group ẹnìkan iye báyìí tiẹ̀ ní bẹ́ẹ̀ ni àkàṣègbè iye báyìí tiẹ̀ ní bẹ́ẹ̀ ni bá wí ọwọ́ draw ọba gbé owó jáde owó kìíní ẹni tí ó ra mọ́tò náà tẹ̀lé wọn wá òun náà dúró òun sì fẹ́ wá ọkọ̀ lọ ní òun sì fẹ́ gbé bí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn. kí ló ṣẹlẹ̀.
bọ̀dá mi ti sọjà lẹ́nu pé ẹ tí ó ra mọ́tò ní ẹ̀ ń tán mú wá ní tó ti wá price ẹ̀ wọ́n ẹbí iye tó agree sí náà ni ó wà nílẹ̀ yìí ẹ gbowó tí ẹ fi mọ́tò ó bá ní rárá o wọn gbowó kò mẹ́jọ yàn wọn gbowó kò wọ́n dàrú lọ́dọ̀ lọ́ọ̀yà ní ìṣègbàsàwò wọn sáyìn wọn ìṣègbàsàwò bí wọ́n ti kò bẹ́ẹ̀ ni struggle continue. kí á lọ́ọ̀ kan tí ibo lẹ́yà fẹ́ ṣe. kò sí bí wọ́n ti fẹ́ ṣe ju pé mọ́tò wà nílẹ̀ ń bẹ̀ lọ ó wà ń bẹ̀ for good 2 years tá a fi ń fa wàhálà yẹn. ẹ sì lo mọ́tò àbí mọ́tò ńlẹ̀. wà á lò àrítọ́ lọ àwọn ọmọ tí wọn ò rí bí lọ́mọ wọ́n ń tú kánkọ̀ kan television station wọ́n ti ní káwá sponsor wá tí ó lè sanwó program gbogbo system ti yí nígbà yẹn gọ́ọ̀mẹ̀ntì ò fún wọn san budget fún television station fún artist mọ́ so each station lọ ṣẹ̀ṣẹ̀ ń wá sponsor tí ó sanwó fún artist tí ó sanwó fún station ní tó jẹ́ kí àwọn aládùá oníkìní kan àwọn preach lórí television tẹ́lẹ̀ ń gbà yẹn. àwọn náà lè rówó san. ní wọ́n rówó san fún kìní ìsọjí gankan. ìsọjí ṣe gbàṣàwò bí wọ́n ṣe yọ̀rọ̀ drama sẹ́yìn nu because láti nígbà náà from Monday to Sunday ní drama ń appear lórí television entertainment bẹ́ẹ̀ ni from Ẹ̀gbọ́ládépọ̀ kìíní kan. irú táwọn DSTV ń ṣe GoTV àwọn Yorùbá entertainment ni so ibi tí wọ́n ti gbogbo ibi tí wọ́n ti rí idea nítorí ṣe ń sìn nìyẹn nígbà tí yẹn ò ti sí mọ́ gbogbo ẹ̀ kàn wọ́n kàn dùn ní àdìpé àgbà tí Jacob kú ni wọ́n ṣeré mọ́ gbogbo wa yẹn wá mú ìrẹ̀wẹ̀sì dé. ẹ̀yin náà sì gboko bòmíì lọ ṣiṣẹ́ míì ni. mi ò gboko bòmíì lọ iṣẹ́ yìí mo ti mú inú ọkọ̀ jù actually mo kọ́ fashion designer mo ní shop tí mo ti ń ṣe díẹ̀díẹ̀ but shop yẹn ò sí lọ́kàn mi bí ó ṣe pé mo ti use mo ti use mi ráyè display experience mi mo free fún ọmọ tó bí 2 àbí 9 bẹ́ẹ̀ ni but bí n bá gbà tí ìdáwọ̀ ìta ló ràn machine sì wà. ẹ̀yìn lè fàbí ọba yẹn ràn ni. wọn lè bá mi ràn nǹkan tí mo fòdìdí ọdún. ẹ̀yìn lè èmi mo ràn náà. àyè wà ṣá láti tún dẹmọsíìnì. kò sí nǹkan kan lára eléyìí idán kékeré lélẹ́yìí. idán bíntín ni. bàbá yìí tẹ́ sọ yìí làkàlàkà ibi ọdún mélòó ló fi ọ̀tá yín kẹ tó làájá torí làkàlàkà ni o. làkàlàkà ni more than 13 years. lè fi bá yí látàrí pé tí mo rìn káàkiri ní òtí kò sọ́kọ̀ àwọn tí mọ́tò 2 mẹ́ta ti wà lọ́wọ́ ẹ̀ pé àwọn ráwọn ọmọ ń ṣe àṣegbàṣàwò ni kí gbogbo nǹkan wá tán pátápátá. bọ́ọ̀sì yìí ń kọ́ bó ló padà wá sọrí sí. bọ́ọ̀sì at the end of the day nígbà wà nílẹ̀ tó ti ní á ní tí n bá lọ maintain bọ́ọ̀sì tí n kàn tiẹ̀ gbowó wọn kù ń bẹ ṣé máa kọ́kọ́ wọn síbẹ̀ ni mo ní rárá o mo ní máa pa ọkọ̀ ọbẹ̀rá rẹ̀ máa sọ di Cadep Káyọ̀dé Adẹ́rùpọ̀kọ̀ Jesters International màmá mi wà láyé ńgbà ìwọ̀n ni dáṣọ ńgbọ̀ bá parẹ́ tẹ́ pé bọ́ọ̀sì tẹ́ lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni èèyàn mélòó ló fẹ́ sọ fún pé àwọn ti gbowó tí wọ́n kú òǹbẹ́ o kéèyàn ní kọ́ ló padà dàyà kọ́ o. ó fi dàyà kọ́ wọn pé ọmọ Ìbàdàn nígbà tó pa Jacob tán ló lé ọmọ Ìjẹ̀ṣà kúrò ńbẹ̀ tó fi àgbà tó rà kàkà mọ́tò ṣe jẹ́ kan ra mọ́tò ìkan ká wá mọ́tò míì tààrà. Allah akbar. mọ̀mọ́ ló sọ bẹ́ẹ̀. màmá mi ló sọ bẹ́ẹ̀ àṣé wọ́n yọ mí lóko wàhálà ni mo ṣe wá sọ pé òkè ọya kan wá gbé. ẹ mọ gbélé bá ń gbówó tèmi náà. ẹ bá ń bá a ṣe pínwó. bàbá tó sì ní válù yẹn tó fẹ́ sọ ní àárọ̀ ọjọ́ tó sì padà ó sì ní válù owó tó padà àrà tó tó ó ṣe dáadáa náà. bó tó lè ṣe dáadáa ni mọ́tò tó ti wà ńlẹ̀ tó ti wà kó lè ṣe dáadáa kálukọ́ sàgbà tiẹ̀ kó pò mẹ́ẹ̀ kí ni ó kù tí wọ́n fi ṣe. meanwhile gbogbo nǹkan ti change ọkọ̀ tó ti wọ́n èló la ra bọ́ọ̀sì yẹn ńgbà náà civilian bus 12,400. tuntun àbálòkù. tuntun chassis 12,400. àwọn tó ń bọ̀ àgbà. tá a mú adátà lónìí báyìí tá a fi ra dátà
sí fóònù lónìí. àti ẹ bá wà ń gbà náà tí ń ṣòwò ọkọ̀ àbí tí wọ́n jẹ́ transporter wọn mọ nǹkan tí mò ń sọ yìí chassis tẹ́ pé yọ omi ọmọ kan báyìí ni. bàbá tí a bá wò dáadáa nígbà tí gbogbo eléyìí ti wá kọjá bó wá ní ẹ ṣe padà wá rírí ayé padà tẹ wá jókòó torí mo rí pé àwọ̀ ń ná ó ń dùn lónìí bó rẹ̀ ṣe ṣe tó padà fi ada tó dùn tó dàn dáadáa. Bàbá wa Adébáyọ̀ Fálétí nínú àwọn ewì ẹ̀ tí máa kí ó ní gbogbo tó bá mọ̀ sí. ká fàṣejù kún kó lè bọ́ àtó wá jẹ́ wọ́n kọ́ àwọn ní yunifásitì Ìlọrin àwọn ọ̀gá mi dára Professor Adéyẹmí mo kì í yín o bẹ́ẹ̀ ni. wọ́n á fàṣejù kún kó lè bọ́ àtó wá jẹ́ ló fi di àsìkò tí à ń rí nǹkan kan jẹ kéékèèké báyìí. bá ṣe pé ìlú yìí dáa ni àmọ́rú ikú tí àwọn ọba wà ṣùgbọ́n lọ́la ẹ̀yin media houses àti àwọn nǹkan kéékèèké tí àwọn tí wọ́n fans wa tí wọ́n ń gbé ẹbẹ̀ ń ta kò jẹ́ kí ká lè rò pé àrílé ayé wá aráyé wá ìlú la sì yà. Allah àrí ayé wá ìlú ni ò jókòó dáadáa àwọn adarí ni ò jókòó dáadáa. àwọn ò jókòó dáadáa. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ká bá ń sọ nípa pé kéèyàn ṣe eré ńláńlá eré tí tó lákàkì dáadáa ó fẹ́ má sí ti ànírí adẹ́rùpọ̀kọ̀ ńbẹ̀ ṣé ká sọ ti Tolúwanílẹ̀ ní ti bàbá Wándé ṣé ká sọ ti Kúnlé ni ọmọ Afọláyan October 1st Jennifer náà tó wà ń ta tí gbogbo ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ náà lẹ wà eléyìí náà ṣé Ògédépẹ́ ti pẹ́pẹ́pẹ́ ni àbólọ́gbọ̀n kan tẹ̀ ń dá sí. kò sọgbọ́n kankan ni mo ti sọ síwájú pé níta ẹ bá máa ṣe fàṣejù kún ó lè tó yàn jẹ ó lè tó jẹ àṣejù tí mo fi kún ló fi tó jẹ kéèyàn sì ní ìwà rere pẹ̀lú ọmọlúàbí gbogbo nǹkan náà kọ́ ni owó gbogbo ìgbà tá à ń wo Tolúwanílẹ̀ ní sinimá àbí pé kìnnì kan yẹn kìí lágbéléwò gan kìí ṣe pé a mọ̀ pé yọ gbáyé tí ó di evergreen báyìí interest ní kálukú fi ṣe pé kìnnì kan torí àwọn tí bàbá Wándé tó nìtàn kò mọ̀ pé yọ ọ̀dọ̀ bẹ̀ àwọn tí wọ́n sponsor rẹ̀ wọ́n mọ̀ pé yọ làlújá ẹ sáà gba nǹkan kéékèèké ká ṣe nígbà yẹn la fi ṣe àìdí àti kálukú ní náà ni àwọn kójọ tó fi di pé ó di ìlú mọ̀ká káàkiri àgbáyé yẹn wá ṣe pé ọ̀rọ̀ owó la fi ń pé bí kíní kan gbà náà a Nàìjíríà ń sìn owó tá a gbà nígbà náà kò tó èrè tá à ń jẹ ń sìn. ṣùgbọ́n èrè ti dé báyìí bàbá. nígbà ru bá pàdé ru yá bàbá Adẹ́rùpọ̀kọ̀ à ń sun jẹ kọ́ yìí mo dẹ̀ mí sí o ẹjọ́ ẹ má ti bínú ẹ gbà. wọ́n sì kálé lọ́wọ́ sílé mẹ́ta owó ni. ara ẹ̀ ní ìnáwó sẹ́rí achievement yẹn pé wọ́n ti pọ́nyàn lé ó ju owó lọ. bó wà ní àjọṣepọ̀ yẹn àti Kúnlé Afọláyan. àwọn ọmọ alálùbáríkà ni àbúrò mi ni. ọmọ dáadáa ni. ọmọ dáadáa ni o. alhamdulillah ọmọ dáadáa ni. ọmọ dáadáa ni. ọmọ dáadáa ni. ó ń ṣe dáadáa. ó ń ṣe dáadáa. ìbá tẹ̀ pé ní sí October 1 fíìmù bó ló ṣe lára yín bó kí sì ni ìrírí yín tó la gbọ́ pé bí ọdún méjì lẹ fi yà á. bẹ́ẹ̀ ni gbogbo ìgbà náà ó fẹ́ kí irun orí mi yìí ṣe mọ̀ pé sinimá àfiwé àtijọ́ ni pé kí irun yẹn ó. ìtàn orílẹ̀-èdè wa ni. bẹ́ẹ̀ ni a máa ń ṣe irun máa ń wà lórí dáadáa ńgbà náà ni. ṣé wàá wù ní àbí ẹ mú nǹkan ẹlẹ́run mọ́. lẹ́run mọ́ o reality ló máa ń ṣe òun fi kò í ṣe odidi ọdún kan àtòṣù mẹ́ta ni mo fi irun ilẹ̀ ọjà ń san owó treatment ẹ̀ lóṣooṣù pé ẹ sáfilẹ̀ ẹ gbọ́dọ̀ fá o. bàbá ẹ gbọ́dọ̀ fá o. ó tiẹ̀ fẹ́ sú mi ó ní fígọ̀ tó ń rí nínú fíìmù yẹn pẹ̀lú làtí mo kọ yìí pé ó bá tàtijọ́ mu wọ́n ń kọlà láyé àtijọ́ rẹ̀ pé bóun ṣe rí mi bóun ṣe ya kọ sinimá yìí bóun ṣe fọkàn yá. èmi ló ń rí lórí ẹ̀ mú láti fi irun lẹ̀ odidi ọdún kan àti bí oṣù bí méjì la fi irun lẹ̀ tó dẹ̀ ń sanwó fún mi lóṣooṣù gbogbo ẹ̀ wà ń bẹ̀ tí ó dẹ̀ ń sanwó fún mi kò sí irun lórun gbọ̀n ń bẹ̀ bọ̀ tí irun orí yẹn nìkan ló important lè lórí pé kọ́ ga. Bàbá tí ń gbà tí wọ́n fi ọdún kan yá lóko bòmíì ni kò sí oko sinimá míì ibẹ̀ nìkan náà ni abẹ́ ń wá ẹ̀ ń lọ. èrò àti ìyá sinimá preparation ni gbogbo yẹn
gbogbo àwọn ìbò tó lọ gbé wá incumbent tó lọ rà láti Amẹ́ríkà láti káàkiri. ìyẹn October 1. ní October 1 iṣẹ́ tó ṣe lórí ẹ̀ gbogbo àwọn old vehicle tó ti godó tó ṣẹ̀ṣẹ̀ ń gbé engine sí nílé odidi ọdún àti ìwọ location rárá tó ti ń ṣe yẹn. Wow. So ó focus ẹ̀ ó jìnnà gan lórí iṣẹ́ yìí ibi tí bàbá ẹ̀ bá dé ó ti òye ẹ̀ ti bẹ́ẹ̀ lọ ó ju bẹ́ẹ̀ àtúnlọ kọ́ṣẹ́ ń bẹ̀ ni àwa yìí àtúnlọ kọ́ṣẹ́ ń bẹ̀ ni. inú mi sì ń dádùn ogo gbóná ni oníburú kò ní bàjẹ́ fún ara. inú bọ́bá dáṣẹ́lẹ̀ àlọ́ kọ́ṣẹ́ torí ó ti yàtọ̀ fún ètà ń yà ń jọ àbí mo lọ bẹ́ẹ̀ nìkan yà pé kinní kan incumbent lọ fẹ́ sọ ni àbí light bí wọ́n ṣe ń light àbí bí wọ́n ṣe ń direct. bàbá káfíìtì báwọn ti Jennifer náà ń kọ́. Jennifer Fúnkẹ́ Akíndélé torí gbogbo ó là ẹ̀yìn nìkan náà lẹ̀sìn òun náà ni mú ṣe bàbá láti fi ọjọ́ ti jẹ ọjọ́ ti ya Jennifer kí làá fi pẹ̀yà àti Fúnkẹ́ náà. ẹ mọ̀ pé bó lè ṣe kó. ẹ mọ̀ pé kékeré kọ́ bàbá fi ń jọmọ lọ ilé lọ́ba kọ́mẹ́dì òun ṣe wọlé sí kọ́mẹ́dì ni pé kinní kan so ògo ẹ̀ ti ń yọ àwọ́kọ́lá fún olóòkọ́ o. Wàláì. ṣùgbọ́n wíwọlé tó wọlé ọmọ irú àwọn èèyàn tó lè lò tó lè mú mọ́ra tó lè gbé kọ́mẹ́dì ẹ̀ máa tó lè gbé lárugẹ ló fi dàbí pé à ń ríra lọ́ọ̀kan ni kì í ṣe pé àpáàdì ní sinimá tí mo kọ́kọ́ bá ṣe rí. ẹ̀kọ́ bá Fúnkẹ́ ṣe rí. so kò àpáàdì yẹn appearances shows the manner. mẹ́rin bá ti ṣe lóko àbí tí ìwé ń hùwà náà ni wọ́n fi máa wò pé sẹ́ni yìí so ilẹ̀ gbàgbọ́ responsible àbí kinní kan báyìí so ẹni bá ṣe ń súnmọ́ra díẹ̀díẹ̀ nìyẹn kó tó di pé ó di series Jennifer Diary. So fúnra ẹ̀ ló choose pé èmi mo fẹ́ sí bàbá àwọn níbẹ̀ pé kinní mi dẹ̀ regret ẹ̀ rárá òun náà ṣe dáadáa ni òun náà ṣe dáadáa. ní èmi àti àwọn tó wà ní ìka wọn lè mọ gbọ́ irú èèyàn wo gan ni Fúnkẹ́ Akíndélé. irú èèyàn Fúnkẹ́. irú èèyàn wo gan ni. táwọn tó wà tó lè mọ mọ̀ ṣùgbọ́n tẹ́yìn mú ká Fúnkẹ́ bó ṣe rí rè. bó lẹ ti fẹ́ kí n describe ẹ̀. ẹ mọ sọ lọ èmi náà fẹ́ gbọ́. ńgbà ní irú èèyàn wo ni ṣé màá lé èèyàn burúkú ni àbí màá ní òun lọ́dà jù láyé yìí. ẹ mọ sọ lọ mo fẹ́ gbọ́. kò sí nǹkan kan tó special pẹ̀lú Fúnkẹ́ Akíndélé ju pé kò fẹ́yàn jẹ kò fẹ́yàn jẹ kò ń yànyàn jẹ kò sì fẹ́ kéèyàn yàn jẹ. iṣẹ́ yìí ṣe dáadáa owó ẹ̀ rèé o. owó ẹ̀ nìbọ̀ bọ́ bá ti di pé ọmọ disappoint àbí pé ọmọ gbé ń condition kò fẹ́ kéèyàn máa gbé ń condition so ìwájọ́ wà ní jẹ́ ọ̀rẹ́jọ́ rẹ̀ tó jẹ́ kájọ pẹ́ nìyẹn ó dẹ̀ ń sojúṣe ẹ̀ dáadáa kò dìgbà tá a pé nǹkan tá a fi máa ń sọ náà nìyẹn pé kìí ṣe pé á depend pé nígbà bá ṣiṣẹ́ mo tó ní àǹfààní tí mo lè ṣe fún yín ó ń ṣe àǹfààní. àǹfààní mi náà tẹ̀ tó wà lọ́tọ̀ bí bàbá sọ mọ́. bí bàbá so ẹni tó bá ń ṣe yẹn kí la fẹ́ sọ pé ó ṣe fún wa bí ọba bá tiẹ̀ wá ṣiṣẹ́ ọ̀gán tí ọ̀sánwó ṣé kò ti ṣe ẹ̀ bá dá mi lẹ̀ yọ tẹ̀lẹ̀ tútù náà èèyàn ní. èèyàn dáadáa ni. yes. bàbá ń gbà tí a bá wò ní ọ̀tún lósì fíìmù ti ń gan ṣe ti àpàdà wá torí ayé tó ti yí síbi tó dáa mélòó yìí náà tí a ṣe ní fíìmù tí mo ti ṣe rèé o ní méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ. mo ti ṣe fíìmù bíi márùn-ún. ṣé márùn-ún wà kéré àwọn ilẹ̀ kan ṣe bẹ́ẹ̀. mo tiẹ̀ ti produce film sí ó ti lé ní 5 years. sẹ́yìn tí mo ti produce. Because àwọn story tí mo ní tí mo lè produce ó ti tayọ nǹkan tí à ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Technology ti sún síwájú owó ti sún gbogbo nǹkan ti sún kò ṣe manage. ó ti kẹnu gan. Irú wa ó sì gbọ́dọ̀ náwó lé iṣẹ́ kankan pé òun ló ní kan wá rí ẹ wo irú àwọn Kúnlé àbúrò wa tí mò ń sọ rẹ̀ sí pé a tún lọ kọ́ṣẹ́ ń bẹ̀ ni. ó sì gbọ́dọ̀ lápá nínú kẹtẹ́yìn ló bá ṣe. wọ́n gbọ́dọ̀ lápá gbogbo àwọn téèyàn ó pè wọ́n gbọ́dọ̀ lápá nínú iṣẹ́ owó nìyẹn. Irinṣẹ́ téèyàn ó lò owó ni. Story téèyàn ó wàá ṣe gangan òun ni bàbá
owó because nǹkan kan ò ṣe manage mọ́ kìí ṣe pé mo fẹ́ fodò kọjá ẹ máa wá mi kan dàálẹ̀ níbì kan. bàbá tó bá ń sọ nípa ẹgbẹ́ òṣèré tíátà yẹn ANTP ẹ̀yin náà ti pẹ́ dáadáa ẹ̀jọ̀ bẹ̀rẹ̀ ẹ̀ ni. àjọ bẹ̀rẹ̀ ẹ̀ ni láti ilé Ògúndé. ANTP ti wá di ó ti wá yà sọ́tún ó ti yà sósì ó ti yà sáàrin gbùngbùn àti ní TGMAN tàwọn Túndé Ọláoyèmí àti ní Tampani àwọn Dàmọ́lá Ọlátúnjí àwọn Fẹ́mi Adébáyọ̀ àtàwọn hàn àtúwá ní ANTP náà sì wà eléyìí bíi mẹ́ta bíi mẹ́rin márùn-ún ibo lè ṣe rí sí tó dáa bẹ́ẹ̀ ṣá. ọ̀kánjú àǹdàgbà ọgbọ́n gorí ọgbọ́n náà tó ń lé Yorùbá kìíní nìkan ni ìyapa ti ń wà nínú ẹgbẹ́ àwọn English film náà tẹ́ bá ń gbọ́ wọn. kódà àwọn olórin mùsùlùmí náà wọ́n ti pọ̀ rẹpẹtẹ. so gbogbo kálukú wọ́n fẹ́ display talent ẹ̀ bí ìràwọ̀ kan ọba dẹ̀ kú ìràwọ̀ kan ò lè yọ bẹ́ẹ̀ ni so ká pé kí Tinubu dúró bẹ̀ lọ́dún 8 àbí ọdún 4 ló dúró bẹ̀ bí ọba kú ń bẹ̀ sẹ́lòmí lè jẹ́ head of state ẹ̀mí ò lè débẹ̀. so tí ó ń ṣẹlẹ̀ nìyẹn àwọn míì wọn ò fẹ́ dúró de pé ẹni yìí ṣe dáa ẹni yìí ò ṣe dáa ẹ jẹ́ kí wà òun náà dé òun náà fẹ́ ṣu lórí gbogbo tó ń bẹ̀rẹ̀. tá bá wà nínú kòkò kan náà nǹkan ẹ̀ ṣé ẹ rò pé yóò tún dájú bẹ́ẹ̀ lọ yóò tún bọ̀ dájú báyìí lọ ni. ó lè dáa jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìjọba wo ò fẹ́ kó dáa jù bẹ́ẹ̀ lọ because wọn ò recognize theatre industry pé industry gan tó lè mú owó wá fún Nàìjíríà ni. wọn ò rí bẹ́ẹ̀. wọn rí bẹ́ẹ̀ fútbọ́ọ̀lù kankan yẹn ni wọ́n ń fọkàn sí yàrá dojúkọ. wọ́n á ṣe pé other country ni ẹ rí i pé sinimá ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ajé wọn tí village wo ni gọ́ọ̀mẹ̀ntì níbí ibi individual ni àwọn ọmọ wa. àwọn Ibrahim Chatta Kúnlé Afọláyan bàbá adélujára náà ti dá tí wọ́n náà lè báyìí. tó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ó ti ní fún àwọn ìbáwọn ń ṣe yẹn tẹ́ pé wọ́n bá ní wọ́n á gba àwọn èèyàn artist síbẹ̀ wọ́n lè sanwó oṣù fún owó ọmọ yọ wọ́n á ṣe fíìmù wọ́n á ṣe everything wọ́n á ṣe sórí tẹlifíṣàn wọ́n á ṣe kinní kan gbogbo advert tí wọ́n bá fẹ́ ṣe ibẹ̀ wọ́n á ti máa ṣe kò ní sí pé kinní kan bọ̀tì wọ́n ní ronú lọ síbẹ̀ yẹn lẹ́dẹ̀rú wọn ní ṣe torí pé wọ́n ti mọ̀ pé ibi tí akásá ṣe báyìí náà ni. mo rí ìròyìn kan bì kan tẹ́ ti sọ pé látìgbà tí Adelove ti lọ náà ni ẹgbẹ́ òṣèré tíátà àbí ká sọ pé ANTP ni ò ti jókòó dáadáa mọ́ ṣé bó ṣe rí náà nù àbí ọ̀rọ̀ sẹ́yìn lẹ ìwé bẹ́ẹ̀ àbí. mo kánú ìwé ìròyìn kan ní nígbà tí Adelove ti kú báyìí ni ọ̀rọ̀ ANTP lẹ́gbẹ́ ò ti gbogbo ìyapa igan bóyá bẹ́ẹ̀ nìkan ló ti bẹ̀rẹ̀ ṣé bẹ́ẹ̀ tí kálukú bá fojú sùn ló máa sọ ẹlòmíì lè pé gbọ́n change owó ní tíátà ló ti rí báyìí ẹlòmíì lè pé Adelove ló ṣe é dáa jù nígbà tí ó tiẹ̀ ti kú ń bẹ̀ gbogbo ẹ̀ ti rí bákan wọ́n ní bó ti rí ti kú bó ti gbà ń sáré bó ti rí arí ló kù bó ti rí arí ni kálukú ń bá káàkiri. òun ló wà ń ta báyìí. láti tẹlifíṣàn Oyinmomo níbi tí ọ̀gá wa aláṣẹ wa arábìnrin Yọ̀sọ́lá ọmọ Akíndẹ́jú aya àṣekú ti ní kí afẹ́lẹ́ káfí pé ṣeun tí ẹ bá wà débi o. èwo tún lè léyìí o. àwọn ní kẹ mú kọ́wọ́ lọ lé ni. ẹ mà ṣe mo dúpẹ́. Ọlọ́run ni bàbá ẹ kú àlejò mi. àdúpẹ́. ẹ kú gbogbo gba ẹ kú kọ́lédé àti gbogbo wá ṣe. àdúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yìí o. kò ní í jóná o. àmín Ọlọ́run. ẹ ní ṣàìsí o. àṣẹ o. ẹ ní ṣàṣedànù o. àṣẹ o. àṣejèrè lẹ́ẹ̀mọ̀ ṣe o. àṣẹ o. bẹ́ẹ̀ ni ó rí o. àṣẹ o. bàbá ohun kan tí ẹ sọ lórí ètò tí mo mú dání tó ṣe pàtàkì sí mi dáadáa jùlọ gbogbo ẹ̀ náà ló dáa ẹni pé ìrírí yín nígbà náà lọ́hùn ló jẹ́ kí ẹni lọ́kàn pé láyé mi ò tó báyọ̀ ṣe òwò àṣepọ̀ mọ́. bẹ́ẹ̀ni. bàbá bò láàrin àti pápá lò lónìí pápá lò bò láàrin ilé ni. àárín wa ti dá o. bọ̀tì gbà yẹn nǹkan dàrú ó bàjẹ́. nǹkan dàrú gbà yẹn mi ní purọ́ fún yín. ẹ bá wọn ṣe fọ́dún mélòó. bára wa ṣe ni. kò ní bẹ́ẹ̀ ilẹ̀ ẹ̀ẹ́jọ ṣe. ohun ò sí ní indọ́sírì mo lọ ṣiṣẹ́ míì. ṣe mọ̀ pé béèyàn bá dẹ̀ ti fi indọ́sírì wálẹ̀ lọ́dún 2 iṣẹ́ yẹn á fi ilẹ̀ lọ́dún 10 ni. tó fi wọ́n lẹ̀ ni. torí àwọn viewers wa nǹkan bá rí náà ń wò. àlùsọ fà wọ́n lẹ̀. ṣe iṣẹ́ ò ní fi ilẹ̀ o iṣẹ́ ó ti padà síbẹ̀ sí. báyìí sìn ṣùgbọ́n ńgbà yẹn. wọ́n dá màmá torí pé wọ́n rí for
years very long time but ngbọ́ ó ti á padà dé sí òun náà tó ti ń ṣùgbọ́n ìdúró tẹ̀yìn dúró ó ní mo rí lónìí báyìí ó ní ṣùgbọ́n lónìí àjọṣepọ̀ wà kò sí group mọ́ individual ló kù pè mí ṣiṣẹ́ kí n pè ṣiṣẹ́ ni ṣe pè mí ṣe yín àjọ ń fara ṣe pè mí àgbà òdì dandan àjọ wà bẹ́ẹ̀ ni àjọ torí èmi náà wà náà ìlọmọ wúrẹ̀ lọ́wọ́ mi bẹ̀ wọ́n pè mí náà mo ṣe díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àjọ wà bẹ́ẹ̀ ni. tó bàbá fún àwọn tí wọ́n wò yín káàkiri àgbáńlá kí ni tuntun ń bọ̀ tó ń bọ̀ látọ̀dọ̀ yín tẹ́fẹ́ káwọn èèyàn rí ẹ wo kámẹ́rà yóò kẹ́ sọ fún wọn lé ẹ wo kámẹ́rà. èmi ò tiẹ̀ fẹ́ gbé táìtù iṣẹ́ kankan jáde fún àwọn aráyé ń sìn pé ní tí wọ́n máa expect ni torí àwọn tí wọ́n tún ti dẹ́bùrú rẹ̀ for that time pé kí wọ́n tún ti lọ lo táìtù yẹn bí sì tí ìmọ̀gbà tí máa execute ṣùgbọ́n ń bọ̀ dọ̀dẹ̀dẹ̀ báyìí kan fojú sọ́nà lágbára Ọlọ́run ẹ̀mọ́dẹ̀ tó fẹ́ ṣe láìpẹ́ yìí kọ́lọ́n ó jẹ́ àdìgbà náà kàdúgbà náà lọ mo fẹ́ ṣe bá bẹ́ẹ̀ mi. ọdún kìló sáà. mo ń súnmọ́ 80. bàbá súnmọ́ 80 so. bàbá yes bra. pẹ̀lú báyìí. o rí bí mo pọ́ọ̀dù àdàpọ̀ gbogbo ọ wá yẹ ojú àmọ́ àwọn. kí wàá sí rí. ẹ̀yin náà ni. Ọlọ́run ni bàbá. ń gbọ́ tí mo kọ́ lọ ní. àfi bí 60 wàláì. tó kò ní burúkú o kò ní bàjẹ́ o yóò mọ dùn fún bàbá náà ni yóò mọ dùn fún mi yóò mọ dùn fẹ́yìn àti gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn ìtàgé pàápàá olórí wa arákùnrin wa olùṣọ́ àgbà Terry ọmọ ayébọ̀ tó ń tí ayọ̀ bá mi Samuel náà ń bẹ ní àti ṣàkọ́ mi adá ayékù gbogbo náà ni mo kí o tó fi dórí ṣáídá kí ọba alára mi kí o jẹ́ kí a mọ̀ ṣe nílé wa lọ́ọ̀dẹ̀ àbàbá adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ o bàbá tó pè ń jọ mi ẹ wá bẹ́ẹ̀ ni wá. èmi ò tiẹ̀ fẹ́ lọ gan báyìí. adúpẹ́ èmi ò fẹ́ lọ. adúpẹ́ torí ká àti ìsọ̀tàn débi kankan a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. gbogbo bá ṣe pẹ̀lú King Sunny Adé tá fi ṣe side attraction a fi yẹn pamọ́ ni. ẹ báwọn náà ṣe rí. King Sunny Adé olójú á ṣe side attraction ní káàkiri orí stage. kílẹ̀ wọn kọ́ lẹ́yìn wọn gbà náà kílẹ̀ bí orí gẹ́sà ọlẹ́mọ́ fún ẹ tiẹ̀ fún àwọn oníjẹ́mọ́ kan gbà yẹn. ìyẹn dìgbà mí. ọjọ́ ọ̀rẹ́ àdúgbò adébọ́bùkà sí lórúkọ tèmi o ọmọọba Alisa Àrẹolú ọmọ àjàlá ẹni ọmọ àjàlá ọ̀sán ọmọ ajíkànjẹ́ adéròmú ọmọ adéníyì lọ́jà àtòkùnmọ́ adé Ṣàngó ará àbáyọ̀mí ọyà àdíòrì òrìṣà tí gbogbo ará ajíkànjẹ́ ń fobì kẹ́kẹ́ òun náà ni ọya ara alájọ ló ń fi ojú di o tábàdélé olókè ní sàárẹ̀ ẹ bá bá mi ń bẹ Àlàbí Ọ̀sọ̀ mo ti wọlé wá o.